Ísírẹ́lì ti tún fi bọ́ǹbù pa olórí ogun ojú omi Iran. Israel Katz, mínísítà ètò ààbò nílẹ̀ Ísírẹ́lì ti tún kéde lọ́sàn-án òní yìí pé àwọn ti fi bọ́ǹbù pa olórí àwọn ọmọ ogun ojú omi ilẹ̀ Iran. Ó ní lóru kílẹ̀ mọ́ ní ọjọ́rùú sí ọjọ́bọ̀ Wednesday mọ́jú tọ́sídẹ̀ẹ́ ní bọ́ǹbù àwọn mú ó sì pa á lẹ́sẹ̀kẹsẹ̀ ni. Orúkọ ọ̀gágun Iran tí wọ́n pa yìí ni Alireza Tangziri. Ó sì ti pẹ́ tí ọkùnrin náà ti jẹ́ olórí àwọn navy ilẹ̀ Iran tí wọ́n sì ròyìn pé olórí ogun tó mọṣẹ́ náà bí iṣẹ́ ni. Àmọ́ ikú tí yóò pa ọdẹ ń bẹ nínú apọ́, èyí tí yóò pa àgbẹ̀ ń bẹ lọ́rùn egbè. Òwò tí àdá bá mọ̀ náà ní kún àdá léyìn, ohun tí èèyàn bá ti mọ̀ lámọ̀jù náà ní padà ṣe ikú pani. Níbi tí ọ̀rọ̀ náà mú wọn lára dé ní Iran, àwọn aláṣẹ wọn pàápàá kò tí ì lè sọ̀rọ̀ nítorí bí orúbọ ńlá tó rélù wọ́n mọ́lẹ̀ ni. Ohun tí àwọn tí wọ́n ń tẹ̀lé ogun àárín gbùngbùn ayé náà ń sọ ni pé kì í ṣe irú àsìkò yìí tí Iran ń fojú méjèèjì múra sílẹ̀ de àwọn Amẹ́ríkà pé bóyá wọ́n lè gbẹ̀yìn yọ sáwọn bí Donald Trump ti ń lérí ló tún yẹ kí irú eléyìí ṣẹlẹ̀ sí wọn. Àmọ́ ó ti ṣẹlẹ̀. Ohun tí wọ́n sì ń gbọ́ láti Iran ni pé wọ́n ti ń múra láti gbẹ̀san. Ohun tí yóò mú Iran gbẹ̀san gidi lára Israel àti àwọn èèyàn Amẹ́ríkà tí wọ́n bá tún rí ni pé níbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ yìí ni Trump kéde pé òun yóò ní kí wọ́n dáwọ́ ogun dúró kí ẹnikẹ́ni má ju bọ́ǹbù lù wọ́n ní Iran láàrin ọ̀sẹ̀ kan gbáko. Òun fẹ́ wò ó bóyá Iran yóò fààyè gba àjókòósọ ọ̀rọ̀ tàbí wọn ò ní fààyè gbà á. Lẹ́yìn tí ọ̀sẹ̀ kan bá ti kọjá làwọn yóò dáná ogun burúkú yá wọn. Ohun tí gbogbo èèyàn ń rò nìyí. Wọn ò sì mọ̀ pé Israel yóò máa ju bọ́ǹbù lásìkò tí Trump ti ní kí wọ́n dáwọ́ kinní ọ̀hún dúró. Ó sì ṣeé ṣe lẹ́yìn bọ́ǹbù yìí kí Trump ní wọn ò sọ fóun kí wọ́n tó jù ú. Bẹ́ẹ̀ bọ́ǹbù náà ti ṣe ọṣẹ́ tó fẹ́ ṣe. Àwọn ará Israel kò sì kábàámọ̀. Inú wọn ń dùn ni pé àwọn ti rẹ́yìn àwọn olórí afẹ̀míṣòfò tí àwọn fẹ́ parun lórílẹ̀ ayé. Ó dájú pé lára ìbínú gan lèyí yóò jẹ́. Ó sì ṣeé ṣe kó dí ọ̀rọ̀ àjọsọ yòówù tí àwọn Trump ń palẹ̀ mọ́ ẹ̀ lọ́wọ́ nítorí ohun tó fi hàn ni pé yóò ṣòro kí Iran tó fọkàn tán Amẹ́ríkà mọ́ tàbí kí wọ́n tó gba ohunkóhun tí wọ́n bá ń sọ gbọ́. Bẹ́ẹ̀ ó ti wà lọ́kàn Amẹ́ríkà tí wọ́n sì ti ń lérí ẹ̀ tipẹ́ o pé wọn yóò gba agbára ogun inú omi àti ti ojú omi kúrò lọ́wọ́ Iran kí àwọn lè gba ojúnà agbami Strait of Hormuz kúrò lọ́wọ́ wọn. Gbogbo ayé lẹ̀rú bà lọ́sẹ̀ tó lọ lọ́hùn-ún nígbà tí Donald Trump kéde tó sì ń fi ìkéde náà ṣe ìkìlọ̀ fún Iran pé tí wọn kò bá ṣí ojú ọ̀nà agbami Strait of Hormuz yìí láàrin ọjọ́ méjì péré òun yóò ba àwọn pọ́láǹtì ńláńlá gbogbo tí Iran fi ń ṣe agbára jẹ́ débi pé orílẹ̀-èdè náà yóò parẹ́ lórí ilẹ̀ ayé fúnra wọn ni. Nígbà náà ni gbogbo èèyàn kó ọkàn sókè pàápàá àwọn tí wọ́n mọ ohun tí kinní náà lè dá sílẹ̀ fún gbogbo ayé. Àwọn tí wọ́n mọ̀ nípa ọ̀rọ̀ yìí bẹ̀rẹ̀ sí ṣe ìtumọ̀ ẹ̀. Wọ́n ní bí Trump bá ṣe ohun tó ń lérí yìí nǹkan yóò bàjẹ́ o. Nígbà náà ni àwọn Iran jáde pé ní tàwọn o àwọn ò bẹ̀rù Trump tàbí ẹnikẹ́ni o. Ohun tó sì ń sọ yẹn kò ṣe àwọn ní kinní kan. Àmọ́ tí kinní kan bá yingin níbi tí Trump ń sọ̀rọ̀ ẹ̀ yẹn tó bá ṣe ìṣíjú bọ́ǹbù kan tó balẹ̀ síbẹ̀ àwọn yóò ti ọ̀nà ojú agbami náà pa títí ayé débi pé kò ní ṣe é gbàfẹ́ nìkan kan mọ́ ni. Wọ́n ní yàtọ̀ sí ìyẹn gbogbo ibi yòówù tí Amẹ́ríkà bá ní púláǹtì tiwọn náà sí àti irú àwọn tí wọ́n ní sí Dubai, Saudi Arabia tàbí ilẹ̀ Lárúbáwá gbogbo ẹ̀ làwọn yóò fi bọ́ǹbù tàwọn náà fọ́. Kò sì ní í ná àwọn lọ́jọ́ pípẹ́ láti bà gbogbo àmúṣagbára tó bá wà ní gbogbo ilẹ̀ Lárúbáwá jẹ́. Ó dàbí pé ọ̀rọ̀ tí àwọn Iran ń sọ yìí ṣẹ̀rù bà Trump bó tiẹ̀ jẹ́ pé kò ṣe bẹ́ẹ̀ níbẹ̀rẹ̀ ó sì ń lérí kiri náà ni. Àmọ́ nígbà tó kù ọ̀la tí ọjọ́ tó dá yìí yóò pé fúnra ẹ̀ náà ló tún kọ sórí ayélujára pé òun yóò fún àwọn Iran ní àǹfààní ọ̀sẹ̀ kan péré sí i láti fi ṣí ojúnà àgbàmì náà. Lẹ́yìn ọ̀sẹ̀ kan náà ni lálà yóò bẹ̀rẹ̀ sí lù tí akutuku yóò sì bẹ̀rẹ̀ sí hu. Ọ̀sẹ̀ kan tán ohun táwọn èèyàn á pariwo nìyẹn nítorí kò sẹ́ni tó mọ̀ pé Trump yóò tún fààyè kan sílẹ̀ pẹ̀lú ariwo tó ti kọ́kọ́ pa.
àwọn tí wọ́n mọ ìdí ọ̀rọ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ṣe àtúpalẹ̀. wọ́n ní ọlọ́gbọ́n larọ ni arọ tó ń bá àwọn ẹlẹgbẹ́ rìnrìn àjò àfẹsẹ̀rìn tó ti bọ́ sọ́nà láàrin òru kílẹ̀ tó mọ́ ńlarọ bá ṣáájú gbogbo àwọn tó kù débi tí wọ́n ń lọ pé Trump mọ̀ pé tí Iran bá ṣe ohun tí wọ́n lérí ìní ayé yóò bàjẹ́ mọ́ òun Trump gan lórí. àti pé yàtọ̀ sí wàhálà tí ọ̀rọ̀ náà yóò dá sí Amẹ́ríkà fúnra ẹ̀ lọ́rùn àwọn aṣòfin orílẹ̀-èdè náà lè fìbínú yọ Donald Trump bí ààrẹ wọn nítorí ọ̀pọ̀lọpọ̀ ohun tó ń ṣe yìí ni kò sọ́wọ́ àwọn aṣòfin níbẹ̀ bẹ́ẹ̀ ó yẹ káwọn aṣòfin náà fọwọ́ sí gbogbo ohun tó ń ṣe yìí kó tó máa ṣe wọ́n ni. ó jọ pé lẹ́yìn náà làwọn ọ̀jọ̀gbọ́n ṣẹ̀ṣẹ̀ wá ṣàlàyé àwọn nǹkan míì fún Trump fúnra ẹ̀. wọ́n ní agbami Strait of Hormuz tí Trump ń wí yìí yàtọ̀ sí pé wọ́n ń gbé epo àgbáyé kọjá níbẹ̀ àwọn nǹkan míì wà níbẹ̀ tí ò gbọ́dọ̀ bàjẹ́ o tó bá bàjẹ́ aburú yóò bá ayé fúnra ẹ̀. wọ́n ní gbogbo àwọn páìpù ńláńlá tó ń ṣètò ìbánisọ̀rọ̀ kárí ayé àwọn tó ń ṣe íńtánẹ́ẹ̀tì àwọn tó ń ṣètò bí wọ́n ti ń fowó ránṣẹ́ láti ilẹ̀ òkèèrè káàkiri àwọn tó ń ṣètò ìgbóhùnsáfẹ́fẹ́ àti fífi àwòrán ránṣẹ́ lóríṣiríṣi ní gbogbo èlò àgbáyé tí wọ́n ń lò ní báǹkì wọ́n ní páìpù tó ń gbé yìí tó ju ìdajì ẹ̀ lọ nínú abẹ́ omi yìí ló bá kọjá o. èyí ni pé tí Iran bá ba ibẹ̀ jẹ́ tàbí tí àwọn Amẹ́ríkà bá wọn jagun tí wọ́n fi jọba ibẹ̀ jẹ́ gbogbo ayé ni yóò bọ́ sóòkun torí ọ̀pọ̀ orílẹ̀-èdè ni wọn ò ní jáde sí gbangba mọ́ nígbà tí kò bá sí íńtánẹ́ẹ̀tì tí kò sóhun ìbánisọ̀rọ̀ kan lọ́dọ̀ wọn. pàápàá jùlọ owó níná àti ọjà àgbáyé rírà títí lórí owó táwọn ìjọba jọ ń ná fúnra wọn àti gbogbo irinṣẹ́ báǹkì àgbáyé tó kan gbogbo orílẹ̀-èdè wọ́n ní púpọ̀ nínú wọn ló bá abẹ́ omi yìí kọjá Iran ló sì ń ṣe àkóso wọn. wọ́n ní ìgbà tí wọ́n ṣàlàyé àwọn nǹkan wọ̀nyí fún Trump ló ṣe rọ́rí padà tó sì gbà pé ohun tí òun fẹ́ ṣe yìí òun fẹ́ fi dá wàhálà sílẹ̀ ayé ni. kò pẹ́ rárá tí Trump fi gbé ìwé kan jáde lẹ́yìn tó ní òun fún wọn lọ́sẹ̀ kan yìí tó ní Iran ti kàn sóhun wọ́n sì ti bẹ̀rẹ̀ sí ṣàlàyé ọ̀nà tí àwọn fi lè yanjú àwọn ọ̀rọ̀ náà. àmọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ní Iran ní irọ́ ni Trump ń pamọ́ àwọn ò kọ̀wé kankan sí i o àwọn ò sì sọ pé àwọn fẹ́ ohunkóhun. lẹ́yìn náà ni Trump ṣẹ̀ṣẹ̀ gbé ìwé kan jáde tí wọ́n ní àwọn ohun tí àwọn fẹ́ kí Iran ṣe nìyẹn wọ́n sì kọ ìwé ọ̀hún sí Iran. Iran náà kọ̀wé padà wọ́n ní àwọn ò lè ṣe bẹ́ẹ̀ àwọn ohun tí wọ́n ń béèrè yẹn àwọn ò lè ṣe o. Iran náà wá ṣàlàyé àwọn ohun tí òun lè ṣe. Iran ní Amẹ́ríkà yóò búra pé irú ohun tí wọ́n ṣe yìí tí wọ́n bá àwọn jagun àìnídìí yìí kò tún ní wáyé mọ́ o. bẹ́ẹ̀ ni wọn ò gbọ́dọ̀ dí àwọn lọ́wọ́ láti ṣe àwọn bọ́ǹbù apanirun tí wọ́n ti ń sọ pé kí àwọn má ṣe láti ọjọ́ yìí nítorí ó ti hàn pé bí Amẹ́ríkà ti mú àwọn lọ́wọ́ dání láti má ṣe àwọn bọ́ǹbù yìí bẹ́ẹ̀ ni Israẹli ń ṣe é tí wọn kò sì wí kinní kan. lára àwọn ohun tí Iran ń béèrè fún nìyẹn ni Trump bá sọ pé àwọn ohun tí wọ́n ń béèrè fún yìí ti pọ̀ jù kò sẹ́ni tí yóò ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn fún wọn. orí èyí ni wọ́n sì wà kó tó di pé wọ́n tún pa olórí ogun ojú omi ìyẹn ọ̀gá àwọn navy Iran yìí o. Trump ti tún sọ pé àwọn èèyàn Iran ti bẹ̀rẹ̀ sí bẹ̀bẹ̀ pé wọ́n ń bẹ̀ kiri láti jẹ́ kí àwọn parí ìjà náà kíákíá ni. ohun tó sì fà á tí òun fi mọ̀ pé wọ́n ń bẹ̀bẹ̀ ni pé wọ́n ti ṣí apá kan Strait of Hormuz bí ọkọ̀ ojú omi ńláńlá 10 ló sì ti gbabẹ̀ tí wọn kò farapa. àmọ́ àwọn tí wọ́n mọ ìdí abájọ ọ̀rọ̀ sọ pé kì í ṣe pé Iran ṣẹ̀ṣẹ̀ ṣí ojúnà omi náà o. wọ́n ní wọ́n ti fi apá kan yìí sílẹ̀ tipẹ́tipẹ́ tí gbogbo àwọn ọkọ̀ ń gbà ní kọ̀ọ̀kan àwọn tó bá jẹ́ ọkọ̀ àwọn ọ̀tá wọn nìkan ni wọ́n ní wọn ò lè gbabẹ̀ kọjá. láàrin oṣù kan péré tí ogun yìí bẹ̀rẹ̀ ó dín díẹ̀ ní 2,000 àwọn èèyàn tí wọ́n ti kú nígun méjèèjì. bẹ́ẹ̀ ni àwọn obìnrin bíi 450 ló wà láàrin àwọn tí wọ́n kú náà. àwọn aláṣẹ ilẹ̀ Iran fúnra wọn tiẹ̀ sọ pé bí àwọn 24,000 àwọn èèyàn ni wọ́n ti farapa lọ́dọ̀ àwọn 4,000 obìnrin ló sì wà láàrin wọn àti àwọn ọmọdé bíi 2,000. ohun tó sì ń ba gbogbo ayé lẹ́rù náà nìyẹn. ìyẹn nínú ogun tí wọ́n ń jà lọ yìí pé kí ogun náà má ràn kọjá báyìí o kí Amẹ́ríkà àti Israẹli wá gbogbo ọ̀nà láti bá Iran jókòó kí wọ́n sì jọ fòpin sí ogun náà kó má tún dohun tí ayé yóò fojú kan ogun àgbáyé ẹlẹ́ẹ̀kẹta. Ọ̀làwọlá alága ló ń ṣe àyẹ̀wò ogun Amẹ́ríkà àti Israẹli pẹ̀lú Iran yìí wò tí wọ́n sì ń ṣe àkọsílẹ̀ fún bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn
a kú dédé àkókò yìí o.